ẹ̀yin religious sisters tẹ́ ń wá sí DM mi fún matchmaking ṣé ẹ rí mo ti sọ̀rọ̀ yìí tipẹ́ mo ti sọ débi pé ẹnu mi báyìí ó ti fẹ́ bó ṣé ẹ rí mo understand the plight yín because ọ̀rọ̀ tí mò ń sọ yìí gaskiya tí n bá ti gbọ́ irú ọ̀rọ̀ yìí 10 years ago mi ní waste time honestly because ṣé mọ̀ yìí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ní wọ́n ní ọgbọ́n àná àgọ̀ ìní. Part of the things tó ń fa delay fún religious sisters especially Christian sisters ó ní pé àkọ́kọ́ wọ́n máa ń fún wa ní mentality kan wípé ní they have made us to understand that there is an already made somebody for you that you have to pray and see that person first. You have to see vision first before you say yes. So all the brothers that are coming, as long as tó rí vision, tó rí revelation, tó gbóhùn, wà máa lé wọn lọ. When you were younger. Are you getting me? Then there's another mentality that tó bá ti fẹ́yàn tó fẹ́. Tẹ́ni yẹn bá wùwà burúkú sí ẹ, o gbọ́dọ̀ fọkọ mí mọ̀ títí tó fi kú. That one is also in the scriptures. Gbogbo àwọn nǹkan yẹn la leverage on, ta capitalize on, tó kàn sí fear. Then there is this mentality that èèyàn tó ti fìyàwó ẹ̀ lẹ̀ tó bá lọ fẹ́ ẹni yẹn ó ti ṣàgbèrè. Then there is this belief pé polygyny ẹ̀ṣẹ̀ ni ọ̀run àpáàdì ni ó gbé ọ lọ. The time you were younger, that the brothers of your age were coming, they were telling you to go and wait for revelation dreams and you hear voice before you move on. Even bro tó nífẹ̀ẹ́ tí wọ́n náà mọ̀ pé ó nífẹ̀ẹ́ yẹn. At the end of the day, sórí gbogbo àwọn tó ń sọ fún ẹ pé kó mọ dúró de vision, kó mọ dúró de revelation, àwọn náà máa fọkọ bú ẹ nígbà tó bá wọ 40-45 tó lọ́kọ. Wọ́n á ní wà rẹ ní ojú rọ́kọ fẹ́. Jí má sùn. Mo ti sọ, tó bá jẹ́ èèyàn tó ń wá ẹ wá, is somebody tó ti níyàwó, tó dẹ̀ fẹ́ tí ìṣepò fẹ́ mọ́ dẹ́ṣẹ̀, you are already 45, jọ̀ọ́ lọ fi ọkọ kó bí ọmọ. Ṣé mọ̀ pọ́rọ̀ mo ti máa ń sọ? Vision àti mi ní òsì vision, mi ní òsì revelation, mi lọ́lọ́run ò lè bá yàn sọ̀rọ̀ ọbẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa bá sọ̀rọ̀ through those means. I am telling you. Gbogbo àwọn brothers tó fẹ́ tán ní wọ́n ṣe God's will, wọ́n ṣe will of God. Ṣé nígbà táwọn yẹn ti fẹ́ yàwó ńsìn, ṣé yàwó táwọn náà fẹ́ ò kì í ṣe will of God? Kò sí ibi tí will Ọlọ́run ò sí. Tẹ́ni yẹn bá sáà ti born again tó jẹ́ child of God. Gbogbo òun wá vision, òun wá revelation kiri yẹn, wo tó bá darúgbó ka ṣọ́ọ̀ṣì tó rọ̀ ọmọ bí, wọn ní rán jẹ́ kọ́ ọmọ wọn kó rán ọmọ wọn níṣẹ́. Wọn ní jí rán ọmọ wọn níṣẹ́ ńgbà tó bá dàgbà tó ti wọ menopause, tó dẹ̀ lówó surrogate, tó lówó IVF. Ṣé gbogbo èèyàn ló lówó IVF? Ṣíṣì ló rò pọ́n fi ń ṣe. Èmi ò ṣe matchmaking torí nobody is trustworthy, àtọkùnrin àtobìnrin. Mi ò lè jẹ́ channel through which some people wọ́n fi máa hanra wọn lé mọ̀. Wọ́n wà ní bí wọ́n ti ríra tán wà lórí platform ẹnìkan ni mi ò ṣe. Even social media work, I will soon stop all these things that we do because virtually gbogbo topic láti treat kò ní ìdí repetition. All this, I'm still just putting certain things together and I will soon leave this cyberspace because orí afẹ́fẹ́ yìí gan kò sí fẹ́ ń bẹ́ẹ̀. The people you are trying to protect, you are trying to defend, they will be the worst enemy that you have. So that is just the 3 major things tó ń delay Christian sisters. Tó bá rí vision, tó rí revelation, tó gbóhùn, ìyẹn ò túmọ̀ sí pé the brother is a bad person. You are the one relating with this person. Ìwọ ló mọ values àti core values àti gbogbo character tó ní. Are you getting me? Mo sọ fún ẹ pọ́n ọ̀rọ̀ yìí tí n bá gbọ́ 10 years ago. I will not waste time. Mọ́ wulẹ̀ dúró de vision àti revelation kan. Bẹ́ẹ̀ tó bá jẹ́ type tó ṣe pé o máa ń ríran, o máa ń rí revelation, o máa ń gbóhùn. Then go through that channel personally. Then number 2, all this fear of pé tó bá lọ gbégbèsè tí ó dá, tẹ́ bá wá ṣe mọ́, ó dúró títí tó fi kú. Àfi tó bá pé decision ẹnìyẹn. There are people tó jẹ́ pé tán bá ṣe ìyàwó bẹ́ẹ̀ yẹn tí ìyàwó yẹn ò bá work, once tán bá ti bí ọmọ tán fẹ́ bí, wọn ní rí mọ́. Kì í ṣe pé bóyá nítorí wípé religiously we put you in a cage. Torí ẹlòmíì believe pé tó ń bá lọ ṣe léyìí tí ò bá work mọ́, as long as tẹ́ni yẹn ò tí ì kú, òun ò gbúdọ̀ tẹ̀síwájú. That is another mentality. Are you getting me? Torí èmi tẹ́ wá ń báyé mi I no dey do matchmaking. Tí n bá gbé update síta ń sìn pé mò ń ṣe matchmaking, èrò á yá wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán yá wá àwọn òbò náà ń fẹ́ wọn fẹ́ yàwó, òbò náà ń wá wọn wáyàwó. Èmi ò dẹ̀ ní jẹ́ channel téèyàn kan fi ṣe zìnà. Then àwọn tí wọ́n ti níyàwó rí ngbà kan tí bóyá rìn àjò yẹn kò fún wọn lálàáfíà tán fẹ́ rì márì, wọ́n á ní kẹ́ ẹ mọ́ fẹ́ wọn, wọ́n á lẹ́ṣẹ̀ ni. Wọ́n á ní kẹ́ ẹ mọ́ lọ ṣe polygyny náà, wọ́n á lẹ́ṣẹ̀ ni. Ìyìn tí máa ń fa delay nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń bà yín jẹ́ lẹ́yìn. Àìmọye àwọn bro tó ní interest in you
tó ṣe pé tán bá ti lọ bá àwọn religious leaders yín náà máa parọ́ mọ́ yín fún àwọn bro yẹn. Wọ́n lè lóyè sí èèyàn gidi, wọ́n lè ní kinní kan ní ọ. In fact, mo ní sister in the Lord kan tán lọ purọ́ mọ́ pé ó ti ṣe cancer breast, pé kò lọ́yàn, pé fóòmù ni mọ́ ń desire. Jọ́n ṣe lọ purọ́ mọ́ fún bro tó fẹ́ fẹ́ nu. Ọ̀rọ̀ yìí mo ti sọ́rí online. So, sórí gbogbo religious activity yẹn is good, but don't go and hang your decision on it. Everyone is looking for how to grow his own empire. Tó bá dẹ̀ jẹ́ pé empire àtàwọn tó ń tẹ̀lé is the church and the Disney, iṣẹ́ tó bá ń ṣe ń bẹ̀ ló máa ṣe, wọn ní fẹ́ káyé ẹ tẹ̀síwájú ju gbogbo yẹn lọ. I'm telling you, those are the cause of your delay. Kì í ṣe pé bóyá you don't have good character. Are you understanding me? So, get yourself out of that cage and consider the people that are coming. Níbi táyé lajú dé ìbéèyàn lóyún gan, some men will still be coming to you. Despite pé oyún wà nú ẹ̀, wọ́n á ní o mọ̀ wọ̀rí tó bá bímọ tán, o lè wá jẹ́rọ́ ni kó kàn ju pé ó fẹ́ bọ́ dẹ́ṣẹ̀ ni. Kò sí bó ṣe rí téyàn ò ní wá. Bẹ̀tì wọ́n tó ti pé 40-45, irú èèyàn tó máa wá kò lè jẹ́ single, because ọkùnrin at that age tí ò níyàwó rí kò wọ́pọ̀. Tó bá dẹ̀ wà, younger person ló máa fẹ́. So gbogbo ìfẹ́yàn tó ti níyàwó rí, mò ń wá widower mélòó lórí nílẹ̀. Bible gan recognize widower now. Bible only recognizes widows. Bible does not recognize widower. Torí pé fẹ́ kàn tẹ́lẹ̀, the death of one single woman is not necessarily to render a man a widower, because a man can have as many wives as he has the capacity. Àbí throughout Bible sórí widower ń bẹ̀rì. Ẹ má máa tanra yín, ẹni tí yàwó ẹ̀ òkú kò lè lági mọ́ yàwó ẹ̀ lórí. So bó ṣe jẹ́ nù, matchmaking is not, I don't believe in it. I believe in natural interest. So get yourself out of that cage that there is somebody customized made for you. Tó jẹ́ pé ara rẹ̀ kinní kan yóò wà kàn dédé appear miraculously. Irọ́ ni o. Ìwọ náà wá ń retí ìyẹn gbogbo wọn bro tán fẹ́ràn ẹ, tán nífẹ̀ẹ́, tán ṣe pé kinní wà ní orí vision, orí revelation. Wọ́n ṣe God's will títí tó fi pé 45. Unfortunately, àwọn ẹni yìí, àwọn yẹn máa matchmake àwọn bro yẹn fáwọn ọmọ tiwọn. Ṣé o ti rọ́mọ God will not do cannot exist kankan tó 40 kò tó lọ́kọ? Ṣé o ti rọ́mọ God religious leader kankan tó age ẹ kó tó marry? Orí wọn pé Ọlọ́run ló ìwọ lọ́lọ́run ajé ògbọ́n. So get yourself out of that cage and spread your tentacles. I know I have a platform. Not even a platform. Platforms. This Facebook alone, I have 3 different pages. Could I say it told less than 100,000 people? The same thing on YouTube and TikTok. So if I do matchmaking, I go make money. Àwọn tán lérò tó mi gan wọ́n pawó through matchmaking. Ìmọ̀ọ́mọ̀ ṣe nítorí mo mọ̀ pé ẹni tó máa fẹ́ is that person around you. Even kó jẹ́ pé indoor person yẹn, bóyá once in a while ló máa ń jáde. There will still be somebody or some people that will always be seeing you and they will be showing interest. Èmi ò ní o mọ̀ rí revelation o. But ṣọ́lọ́run ti ń bẹ sọ̀rọ̀ through means yẹn tẹ́lẹ̀. Has God been speaking to you through that means before? If not, tó bá jẹ́ pé when you have peace around somebody, òun ni the way tọ́lọ́run fi interact with you, better think about it. Àwọn míì á sọ fún ẹ pé peace, devil peace wà. Báwọn peace kan wà tó ṣe pé devil ni mọ́ fún yàn. Bó làwọn ṣe mọ difference between godly peace and devilish peace? As long as ní tó bá ti ń ṣe ìbá ti ṣẹ̀ṣẹ̀, tí ṣe nǹkan tọ́lọ́run dìdí condemn scripturally, tí ṣe pé ibìkan ní ẹni bá ṣe báyìí oyó lọ́run àpáàdì. So please spread your tentacles and get out of that cubicle. Torí gbogbo àwọn tó ń sọ pé wọ́n dá tó ń lé lọ ní ìsìn, ìkùbí ó lè já àwọn yẹn gangan ní tiẹ̀. Full stop. Torí gbogbo DM tẹ́ẹ̀jẹ́ ó sẹ́mi yé mi àrírí do matchmaking. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán bá ti wá ṣe matchmaking bẹ́ẹ̀ yẹn, ìwà burúkú náà máa ń wù sáwọn obìnrin tán bá rí true matchmaking. Ìwà burúkú náà máa ń wù sí wọn because ó ti fún wọn ní mentality pé wà desperate. So go do your assignment and get out of the 4 walls or the 4 corners of this belief that is not really a way to heaven. Salvation nìkan ni way to heaven. Bó ṣe jẹ́ nìyẹn.